ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa, torí ó dá mi lójú pé kìí ṣe ikú tàbí ìyè tàbí àwọn áńgẹ́lì tàbí àwọn ìjòyè tàbí àwọn alágbára tàbí ohun ìgbà ìsinsìnyí tàbí ohun ìgbà tí ń bọ̀ tàbí òkè tàbí ọ̀gbun tàbí ẹ̀dá mìíràn kan. Èyí ọ̀rọ̀ Olúwa. Hello. Wàhálà ìṣòro nínú àwọn àṣàlá ìlọ́wọ́ wa ìgbé ó ti wọ́n mọ́. ìgbé ẹ̀yọ̀ nígbà tí wọ́n kọ́ tájú ọ̀rọ̀ tó ta ló kọ́ nígbà tí wọ́n kọ́ orin ojú ewé ẹ̀yọ̀ náà láti sàn àwọn ọ̀rọ̀ ìṣúná ọ̀rẹ́ ìṣúná ó jẹ́ ọ̀rẹ́ tamapa ìdáhùn fún ìlọsíwájú iṣẹ́ ìrere ìjọba gbogbo ọjọ́ láti parí àtàwọn iṣẹ́ gbogbo tí ó yẹ kó sì tẹ̀síwájú ìdáhùn. Nígbà tí a bá kọ àwọn aṣọ́nà ní ìdílé ọ̀pọ̀lọpọ̀ ní àdúgbò ọ̀rẹ́ tí ó jọjú tí ó yẹ fún ìjọba Ọlọ́run ibi tẹ́lẹ̀ sí olúwa tó tẹ̀síwájú ìlú kò fẹ́ tó bọ́ Ọlọ́run ṣòwò tí ó pàdánù ìgbà tó ń wọlé sílẹ̀ pàdánù wọlé o. There is an offering that is meant for our doubting that the valuable offering. This one is meant and is used for the development of our churches and doubting. The place we are employing you to please make sure you do something holy, something heavenly for God. And the Lord bless us also in Jesus' name. Now,
ìgbà tí wọ́n sọ fún pé èmi mo wá sọ̀rọ̀ onígbò àná nígbà tí àwọn bàbá lọ́rùn ètò òkèlè ìdásísì ẹ̀rọ ní ìbànújẹ́ lò ẹ̀rọ ní fẹ́kún lò ẹ̀rọ ní fi òṣèlú àtúntò mi àtìlẹ́ tí ò ní tẹ́ kó wọ́n dásísì ẹ̀rọ ní pàdánù kankan nínú orí ọ̀fẹ́ ọlọ́run àbáyé pé ẹ̀yẹ pàtàkì ni wọ́n fún mi tó mi tiẹ̀ mọ́ bí mo gba gbogbo á sì gbà lórúkọ Jésù. Ó wá kẹ́yìn ìránṣẹ́ ọlọ́run tí a jọ wà lórí pẹpẹ níbẹ̀ mo kí àbúrò mi ẹ̀rọ JSS Musa àti mo jẹ́ onílé gbọ̀ngàn ní ṣọ́ọ̀ṣì bẹ̀rẹ̀ lọ́la rẹ̀ ẹ ṣe torí pé bí bàbá bá tiẹ̀ sọ tó bá ní ọ̀gá mi kò sáyè èmi náà lè lọ síbí. For allowing me to be here is a great privilege. God will continue to bless you. One night in Jesus' name. Wọ́n tẹ̀yìn ọmọ bàbá tí a wà níbí lónìí fún àṣeyẹ tí a ṣe fún bàbá wa senior Cornelius Oríadé ọmọ ilé ìwé bí ẹ ti ṣe lónìí ẹ̀rọ ìkábàámọ̀. Òkè màmá tí wọ́n yẹ ẹ̀rọ fún bàbá. Kábíyèsí pé wọ́n ṣẹ́ ìjọba ìlú òkú wọ́n fi ọ̀pá ránṣẹ́ òkè wọn lọ́pọ̀lọpọ̀ àti abẹ́rẹ́ bàtà pẹ́lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ àti púpọ̀ lọ́wọ́ gbẹ̀yìn láti Èkó láti Ìbàdàn láti ìlú òyìnbó tí ẹ wá bàbá òṣèlú láì kí a máa yẹ́rọ̀ pẹ̀ ọ̀kan wa ìyàṣú ìdààmú. Bàbá gbọ́ ẹ tẹ̀ wá ní fún ti bàbá ìwà yìí. Adúpẹ́ lọ́wọ́ ẹ kọ̀ wípé ẹ ṣe lórúkọ Jésù ẹ̀rọ náà tọ́jú ọ̀rẹ́ sọ fún. Orí ẹ̀rọ náà tọ́jú ọ̀rẹ́ sọ fún. Ẹ jẹ́ ìyá àgbàdúrà. Bàbá adúpẹ́ lọ́wọ́ ẹ lọ́wọ́ ayá yìí. Akéyíká lórí ya mú lọ fẹ́ bàbá wa sínú Cornelius orí ayé wọn lébèdé. Láti lo àkókò tí ẹ fún aláǹfààní láti lè ní ayé. Dúpẹ́ lọ́wọ́ yìí. Olùdé láti lo ìgbà tí wọ́n lò yẹn òwe ọ̀fẹ́ láti ọ̀gbọ́n yìí. Olúwa ẹ̀ka ọ̀pọ̀ ẹ̀wà. À ń lọ sí ọ̀rọ̀ rẹ̀ láì lọ àwọn aláwọ̀ lọ. Èyí mímọ́ ẹ̀wà gba àkóso. Ẹ̀wà ìlà ìwà. Gbogbo àwọn tí wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ lónìí ló bá a ṣọ̀rọ̀. Jésù Olúwa wa. Wá dí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ìgbà gbogbo ìgbà ó sọ láti bàbá gbé wá. Bí ọmọ ṣe wọ́pọ̀ máa bọ̀. Lóde láyọ̀ sọ láti bàbá gbé wá. Gbogbo tí wọ́n kọ nípa wọn, mo rí pé tí wọ́n kọ nípa wọn kò tẹ̀ tẹ́lẹ̀ ìyàwó àtàwà nígbó ìpínlẹ̀ lánàá kò tó wáyé pátápátá ní ṣókí ni wọ́n sọ ní ṣókí ni wọ́n sọ wọ́n fẹ́ kí ẹ gba ààyè tó bá fẹ́ gbọ́ngbọ́ngbọ́n gẹ́gẹ́ bàbá ṣe jẹ́ ọ̀kọ̀wé ìwé àkó púpọ̀ tí bàbá fẹ́ sọ ìtàn ara wọn ṣùgbọ́n àwọn yẹn wọ́n rọra sọmọ aláìsẹ̀ wọ́n lè papọ̀ wọn sọ tó bá fẹ́ mọ ìtàn bàbá kí a lọ fún ẹsẹ̀ ìkejì.
Only version méjì bí ìkan revised standard version and excuse me ma ẹjọ́ sá ìkejì ní New Living Translation. Màá ka òyìnbó ẹ̀yẹ́ máa ka Yorùbá pẹ̀lú tí yẹn. And he called him and said to him, what is it that I hear about you? Turning no longer be steward, for you can no longer be steward. New Living Translation sọ pé, so the brother called him and said, what's this that I heard about you? Get your report because you are going to be fired. Get your report because you are going to what? You are going to be fired. Never be kind of man, sir. Èrèjúmọ́. Ṣírò iṣẹ́ ìrètú rẹ̀ ní ayọ̀ pé ìkan wà náà pè nílò ayọ̀. Ó sọ pé òjò gbé tẹ̀ kalẹ̀, ó ní ọ̀gá rẹ̀ pè é. Ó sọ fún pé irú ìròyìn wo ni mo gbọ́ nípa rẹ̀ yìí. Ṣírò iṣẹ́ rẹ̀ bí ọmọ ọ̀dọ̀ nítorí a ó dá dúró lẹ́nu iṣẹ́. Ṣírò iṣẹ́ rẹ̀ bí ọmọ bíní bí ọmọ ọ̀dọ̀ nítorí a ó dá dúró lẹ́nu bíní. Bíbélì ìròyìn ayọ̀ bí ẹ ṣe gbé tẹ̀ ẹ́ pé ó ṣàyàtọ̀ sí bí bàbá wa ló ṣe gbé bí wọ́n ṣe ka tiwọn ìgbé yẹn náà kókó bí ìjẹ náà. Pé ṣùgbọ́n sọ ma gbé ní ṣírò iṣẹ́ rẹ̀ bí ọmọ ọ̀dọ̀ nítorí a ó dá dúró lẹ́nu bíní o lẹ́nu iṣẹ́. Kórè kan lẹ́kọ̀ọ́ pé kí la ó rò kí la ó sọ. Iṣẹ́ rẹ̀ hallelujah. Mo ní láti dúpẹ́ lọ́wọ́ ọmọ bàbá torí pé kí a tó gbà láti wá sìnkú ìsinmi báyìí iṣẹ́ pọ̀ díẹ̀. Oríṣiríṣi òyìnbó la sọ àwa oríṣiríṣi Yorùbá la sọ ṣùgbọ́n lẹ́yìn òrẹ́yìn wọ́n gbà kí a gbé bàbá lọ sí ìtẹ́. Èrò àwọn ọmọ màbá ní pé kí a gbé bàbá lẹ́yìn tá a bá ti ṣe ìsìtàn tó lòdì sí àṣẹ ti dáósìsì wa. Wípé tá a bá ti ṣe ìsìtàn tá a gbé bàbá lọ sí ilé ṣùgbọ́n wá ní ìyẹn ò sí nínú èrò ìṣe ti dáósìsì wa. Asọ́lọ́tún asọ́lọ́sì wọ́n láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́yìn òrẹ́yìn bàbá wa bíṣọ̀ àwọn ni wọ́n bá wa dá sí. Tí bá béèrè lọ́wọ́ àwa tí a wà ní ìdókò kéde ìdígan tàfẹ́fẹ́ sìnkú sílé. Bàbá mi gbà tí wọ́n fún sọ́ọ̀sì máa ń mọ́dà mọ́ mi ṣe wà láyé methodist ni wá. Lágbà tí wọ́n fún wọn sọ pé ibi báyìí ni kí a sìn wọ́n sí wọ́n ti jú ibẹ̀ fún wa níwájú táwọn. Mo wá láti fọba bíyà 23 of the 7 years ago tí wọ́n ti lọ. Bí tí ìrìgbà kan tí a dìídì pé a fẹ́ ṣèpàdé ọmọ bàbá tí a kò wọ́n tó kò tán bá wa dá sí. Bí a ó dẹ̀ máa ṣẹlẹ̀ ní fámìlì wa bí a ká ṣàlàyé o tí ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Pé nígbà tí a bá fẹ́ ṣèpàdé ẹbí o, bàbá maybe I ask you so that I too may know what I may do or I do. Màá lè lo olóògùn yẹn fún jáde wa pé a ń ṣèpàdé ẹbí o. Ó dà pé bí ta gbé dé yìí, ó dà kó òkú fẹ́ yíwọ́ jáde ẹ̀dìdì ní ọba ní tí ẹwà bá wa dá sí. Ọ̀pọ̀ ìgbà míì tí a bá sí space tá a bá lò fún nǹkan míì àtúnfi ọkọ̀ báyìí. Kò lè sí àǹfààní mo rántí láti wà kékeré láwọn olójúkò ní bàbá yẹn ilẹ̀ tó mọ́. Ìgbàgbọ́ Yorùbá ìwé ẹni tá a bá sísí àti a bá gbé orí ìgbé bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó ti ní àwọn ọmọ míì tó bò wọ́n tó bò abẹ́ táwọn ọmọ òde fẹ́lẹ́ kí wọ́n mọ̀. ṣùgbọ́n nílé ti ìdàgbàgbọ́ bí ó sọ pé àwọn òkú tó gbúdúró wa wọ́n á dé ní tí a bá dẹ̀ àbí all souls day ibo la ti lọ ṣe ibo la ti lọ ṣe títẹ́ la ti lọ ṣe ibẹ̀ ló ní ká fún àwọn káàdì lọ tó máa tọ̀ sí tó máa ṣe lẹ́yìn ìgbà tá a bá wá ṣe tán tá a lé bẹ̀ àgbàdúrà lẹ́yìn tá a gbàdúrà àgbàdà wà lẹ́yìn ìgbà tá a bá lè wá ṣe ìtàn tó máa ṣe. ẹni sì bàbá ìsìlẹ̀ láyé ọ̀tọ̀ tó sì yá ìsìlẹ̀ láyé ọ̀tọ̀ ṣé nígbà tá a bá ṣe tilẹ̀ wà ní ìgbà àgbàdà wà sí wá tó tiẹ̀ ṣe alẹ́ ẹ̀tọ́ ni.
lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọ́n gbà pé ibi táwọn ẹlẹgbẹ́ bàbá lọ ìbẹ̀rẹ̀ ní ọ̀rẹ́ kéde ibi tí bàbá lọ ẹ̀rọ ìtẹ́rọ wàhálà ìdúró ìlà yìí bí ẹ wọ́n lu alẹ́ tó lu apẹ́yìn náà ni ipò tó wà ti gbé sí ẹ̀rọ ìjábọ̀ ìdàgbàrà lọ èyí tẹ̀lé sí olókè àtẹ̀lọ́wọ́ bọ́lá àtẹ̀lọ́wọ́ kí Mrs. Mogaji she really tried a máa sọ̀rọ̀ ní gbèsè táwọn ọmọ ẹja sí lọ́wọ́ báyìí àlùfáà wí o báyìí ní kíní kankan wí o wọ́n tún sọ pé báyìí ní ìsàlẹ̀ ìdọ̀gbẹ̀dẹ̀ náà àlàáfíà ti dé àlàáfíà jọba tó o dúpẹ́ tó o pẹ̀lú dáàbì mọ́mì tí ẹ̀yin náà ti ń pè àwọn ọmọ yín ní ẹ̀fẹ́ bí alẹ́ ẹ̀fẹ́ kí wọ́n ṣiṣẹ́ it's not that much ẹnikẹ́ni tó bá fẹ́ tó bá tilẹ̀ ẹ̀kọ́ fẹ́ òun tó bá tọ̀síṣàn wọn ní àkọ́mọ́ ẹ̀ máa ń lò yìí á ti ṣàbùkù lọ́gbà ẹ̀ á parí ẹ̀ á ti kọ́ á lè ti kébẹ̀ á lè ti falẹ̀ ìjọlọ́wọ́ á ti kọ́ ṣàbùkù lọ́gbà ẹ̀ á ti máa ṣe sílẹ̀ á lè ti fa kọ́kọ́ lé ìjọlọ́wọ́ that is to be his own there if you don't know what to be if not to the church that property is to be his own is for her own and not the property belongs to the church. So when I still not see that ambition, that when I die, I want to be buried at two. This highlighting at the back of your mind. It doesn't care too long as it was happening. There was a picture there as small. People for a video and all the time. No one over you. At my sister, no one has okay enough to actually want this is there. Being a yard of a spirit, a yard of a spirit. Yóò dára fún yé o. Òkú ìgbàlá màmá wa yìí lẹ́yìn òrẹ́ yìí kò ní ilé ilé o. Kò ní ní jákèjádò. Kò ní ní ohun tí wọ́n wá ń lé àwọn nígbà àwọn oníṣe láti máa ṣe ká máa fà ẹsẹ̀ máa gbé ẹ̀kọ́ ìdí lọ́dún lọ́sì ẹ̀dá wa dá sí kò yẹ kó nílẹ̀ rárá. Lórúkọ Jésù náà dára fún yín. Ẹ̀yin tẹ́tí yàrá ẹ̀rù ní àbíyálẹ̀. Ẹ̀yin tẹ́tí sí kò ìyẹn lórúkọ tòní ẹ̀rọ yẹn. Ó dàrú lẹ́nu kí ni o? Lẹ́nu iṣẹ́ ní èdè ìwọ́dẹ́gbẹ́ stewardship in a kind of word of your stewardship mo wá wòye pé ok nínú ìwé kí n àpè steward gbọgbọ who is the steward my dictionary ti lè rí wò dictionary American Heritage Dictionary ó define steward as one who manages another property, finances or other affairs, an administrator or a supervisor. A steward is somebody who manages another property, finances or other affairs, an administrator or a supervisor. One in charge of the household affairs of a large estate, club, hotel or resort. 3. An officer on a ship in charge of provisions and during dining arrangements. Any member of the staff of a ship, airplane or bus who waits on the passenger, that person is called who? A steward. Yẹni pé iṣẹ́ steward bí iṣẹ́ ìránṣẹ́ bí iṣẹ́ ọmọ ọ̀dọ́ yìí bí iṣẹ́ ìránṣẹ́ bí iṣẹ́ kíni bí iṣẹ́ ọmọ ọ̀dọ́ yìí. Ẹnikẹ́ni tí a bá lè fi ṣe ó di dandan nígbà tí ọ̀gá bá padà dé á gbé níbo ló bá kí ni dé níbo ló bá iṣẹ́ dé. Ìwé ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí tẹ́gbẹ́ tí a ti kà yẹn nínú ìwé tí lóògùn kẹ́hìndínlógún yẹn ẹsẹ̀ ìkejì yẹn. Ọmọkùnrin yẹn ṣiṣẹ́ yẹn nígbà tó ga yìí dá ló ti lọ ọjọ́ nípa ẹ̀. Ṣùgbọ́n kí ni ọ̀gá ẹ̀ ṣe àṣe ó ṣe láti kan tí kò dá lóhùn kò dá wọn lóhùn ṣùgbọ́n lọ́jọ́ kan ó wá pè ọmọ rẹ̀ pé ohun tí mo gbọ́ nípa ẹ̀ kò ṣe kí kò dá rárá yìí ohun tí mo gbọ́ nípa ẹ̀ yìí arákùnrin kò dá rárá yìí. Ok, lọ sí òróró tí o ti ń tà látijọ́ ẹ̀ wá lọ sí àkáǹtì ẹ̀ kó wá sọ fún mi gbòòrò adé tá a bá ka ìtọ́ ẹ̀ nílẹ̀ dáadáa àrí pé ọmọ yẹn ọmọ ọdọ yẹn ó dọ́gbọ́ sí nítorí pé ó náà wà ní ohun tó ṣe kò ṣe kí kò dára ṣùgbọ́n yẹn kọ́ là ń lọ bí kò ṣe pé ṣírò iṣẹ́ yìí.
iṣẹ́ ìrìnnú rẹ̀. Tábàlẹ̀ sọ̀rọ̀ nípa iṣẹ́ ìrìnnú. Torí bóyá wọ́n tó àìbí mọ́mì láì àwọn ẹgbẹ́ mọ́mì àtàkùrọ̀ táwọn ẹ̀. Ó ṣe é kó ọlọ́mọ rẹ̀ pé ọlọ́run ṣe ìbùkún sí ipò ní ọmọ ọ̀dọ̀ lórí kíni ló ti bẹ̀rẹ̀. Ẹja wo ìwọ tó gbẹ́yàwó lọ́dẹ̀ lọ́kọ rẹ̀ tí wọ́n lù yẹn. Ìwọ tó lọ́kọ nínú ilé kí ni ẹ o sí wọ́n lọ. Ìwọ tó dúró lórí ẹbí bí ọmọ ọ̀dọ̀ náà ni. Ìwọ tó wá jẹ́ alàgbà tó jẹ́ olóyè láàrin CDA Community Development Association ọmọ ọ̀dọ̀ náà ni. Ìwọ tó wá jẹ́ kánsẹ́lọ̀ ọmọ ọ̀dọ̀ ni. Ìwọ tó jẹ́ ward chairman táwọn olóṣèlú jẹ́ ìlànà àkókò yìí ọmọ ọ̀dọ̀ náà ni. Ìwọ tó wá jẹ́ honorable bí àwọn national assembly àgbà national assembly abẹ́wà ní senate house ọmọ ọ̀dọ̀ náà ni. Commissioner governor head of state minister kí làwọn náà ta ló wá yọ sílẹ̀ nígbà náà. Yẹn pé tí a bá wò pé ta ni ọmọ ọ̀dọ̀ kò yọ tani sílẹ̀ kò yọ ẹnikẹ́ni sílẹ̀ bó ṣe kọ ẹ̀yìn bẹ́ẹ̀ náà ló pẹ́ ní kọ̀ọ̀kan wa. Ó kọ gbogbo wa pátápátá. Tí a bá wá wò tá a bá sún síwájú sí ní bíbélì Matthew orí ìkànnìlélọ́gbọ̀n yẹn praise the Lord. Matthew orí ìkànnìlélọ́gbọ̀n látẹsẹ̀ ìkẹrìnlá títí dé ẹsẹ̀ ọgbọ̀n yẹn àwọn oníkà ṣùgbọ́n sọ̀rọ̀ nípa àwọn tó fún ní tálẹ́ǹtì. Ó fún ẹnìkan ní márùn-ún, ó fẹ́ ẹnìkan ní méjì, ó dẹ̀ fẹ́ ẹnìkan ní kíni, ó dẹ̀ fẹ́ ẹnìkan ní ẹyọkan. Àwọn ẹni pé ẹni ló márùn-ún ó lò tẹ̀ dáadáa, ẹni ló méjì, ẹni fún méjì ó lò tẹ̀ dáadáa, ẹni wọ́n fún lẹ́yọkan ó wá lórí tiẹ̀ mọ́lẹ̀. Ìyẹn pé the type of stewardship that you are giving may be different from the one that you are giving. Àbẹ́ẹ̀kọ́ ni. Ìgbà yẹn pé ipò iṣẹ́ ta fún èmi ó lè yàtọ̀ sí tẹ̀yìn. Èyí ta fún màmá ó lè yàtọ̀ sí dídálì. Èyí ta fún ọmọ ó yàtọ̀ sí oníkálukú. Oníkálukú ló ní ipa tiẹ̀ láti wo gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ praise the Lord. Oníkálukú ló ní ipa tiẹ̀ láti wo gẹ́gẹ́ bí kíni o gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀. Tábà wo bí tí mo ní kí a kà yẹn má torí kà yẹn má torí ìkànnì ọgbọ̀n yẹn. Tábà wo látẹsẹ̀ ìkànnì ọgbọ̀n ẹ̀ tó wà ní kọ́ sáré bá a kẹ́ Matthew 24:35. Yes. Ẹni tá a fún ní tálẹ́ǹtì kò ló bó ṣe kó ṣe yẹ kí ló ṣẹlẹ̀ sí àgbàdo ẹ̀ kí ló wá jẹ gbẹ̀yìn kí ló jẹ gbẹ̀yìn ìyá ló jẹ gbẹ̀yìn àtẹ̀mí àtẹ̀yìn àwọn onídìí àtẹ̀yìn mo látẹ̀mí àtẹ̀yìn àwọn onídìí kíni àwọn onídìí àtẹ̀yìn tábà tó àgbàdo nínú mátò oníkàlélọ́gbọ̀n yìí náà a sọ̀rọ̀ lórí ẹni tí ó gba Jésù lálẹ́ tó mọ̀ kó gbà lálẹ́ lò ẹ tó gbà lálẹ́ lò àti tó mọ̀ kó gbà lálẹ́ tó pé nígbà tí ní pani wọ́n fún mi lóúnjẹ nígbà tó bẹ́ẹ̀ wọ́n fún mi lóúnjẹ nígbà tó wà ní o lé kí o já sọ́ọ̀bù mi àtẹ́tẹ́ nígbà tí ní pani o fún mi lóúnjẹ nígbà tó bẹ́ẹ̀ o fún mi lóúnjẹ nígbà tó wà ní o lé kí o já sọ́ọ̀bù bí bẹ́ẹ̀ jẹ́ pé yàrá pé àwọn méjèèjì ni wọ́n lọ gba ìdájọ́ àwọn ènìyàn lọ gba kí ni o ni wọ́n lọ gba ìdájọ́ tí wọ́n gẹ́gẹ́ bí ọmọ ọ̀dọ̀ gẹ́gẹ́ bí ipò tẹ́ àfisíẹ́sì tàbíẹ́sì báwo ló ṣe lò ipò rẹ̀. Mo ka wọn nínú pépà lọ́jọ́ bàbá yìí mo wá ní ìgbọ́n tí pòfẹ́sọ̀ tàbí ilé tó sọ màá fẹ́ ká fetí sí position yẹn mo láti kọ́ sílẹ̀ ó ní God is not asleep my dear brothers and sisters God is not asleep and there is nothing that touches God than the cries of the poor. Ẹ gbọ́ dáadáa ó
Only God is not asleep. And there's nothing that touches God than the cries of the who? Of the poor. Any leader that makes the poor unhappy should be very careful so as not to be visited by or with the wrath of God. Makes the poor cry. That person should be awaiting the wrath of who? The wrath of God. Why? Because iṣẹ́ ìdíta gbé wọn lọ́wọ́ ọdẹ kí ni wọ́n ṣe dáadáa. And what is coming today? Àwa tí a fi sípò gẹ́gẹ́ bí olóṣèlú, gẹ́gẹ́ bí kánsẹ́lọ̀, gẹ́gẹ́ bí ọlọ́rìnbó. Ṣèbọ̀ ọwọ́ sẹ́lẹ̀ ẹ̀kọ́ fẹ́ ṣe wá nígbà tẹ́lẹ̀ ń ka ìbò fún yín. Nígbà tẹ́lẹ̀ wá débẹ̀ ṣèbọ̀ ọmọ ìjọba fẹ́ fẹ́ fún wa sí ìlẹ́yìn lọ́wọ́. Ṣèbọ̀ ọmọ ìjọba fẹ́ fún wa sí. Ẹ̀mọ́ bẹ́ẹ̀ ti di ẹjẹ́ pé tí ò ṣe bá sọ̀rọ̀ mọ́. Hallelujah. Bẹ́ẹ̀ a lè fi ṣe ọmọ bíi bóyá ìgbàgbé pé ẹni tẹ́ ẹ bá mi ṣe ọ̀gá kí ló dé? Ọmọ ọ̀dọ́ yìí. Ṣùgbọ́n ṣé nígbà tí a dìbò tí a yàn yín sílẹ̀ ṣé ẹ̀ka ẹ̀kọ́ ọmọ ọ̀dọ́ yìí? Ṣèbí ìṣẹ̀lẹ̀ ti ọwọ́ ńlá yín gbà wá lójú. I was impressed yesterday when those people that spoke about the Bible wọ́n sọ̀rọ̀. Ìyá àgbọ̀rògbé náà wọ́n bàbá jáde lórí bí náà wọ́n pè é kọjá ẹ̀ kọ́ wá fi ẹ̀yìn wọn hàn wá. Ìgbà tí wọ́n bá kó láyé àwọn pé ẹ̀gbá ni ọmọ ọmọ tó bá ti ṣe ìṣèlú láti bí ẹ̀gbá ni àgbàgbà sí ni. Títí di ìgbà tí wọ́n fẹ́ kó ṣẹ̀dá lé kí ni tó wà sí wáì. Nítorí ọjọ́ wájú ni. Nítorí ọjọ́ bí o, nítorí ọjọ́ iwájú ni. Fọ́nbá ní fọ́nbá yẹ̀ fún bá jáde. Kì í ṣe nítorí tèmi, ó lè lórí bàbá sáyé, ó lè dé lórí bàbá ẹ̀ mi. Hallelujah. Torí pé tó bá lọ bá bẹ̀rẹ̀, ó yẹ kó yẹ kí kò ní tọ́sí. Today, children are happy. Why? Because they listen to their father. Oríṣiríṣi nǹkan ni wọ́n sọ lórí bàbá náà bí wọ́n ṣe gbé lóòótọ́. Àti ẹgbẹ́ ẹgbẹ́ pé pẹ̀lú ọ̀dọ́ nígbà táwọn wà ní ìṣòro náà ní bàbá ní tí wọ́n dá sọ̀rọ̀ wọn. Nígbà tó wà nípò, ìwọ tó wà níbẹ̀ lóye. Ṣé àwọn èèyàn rí ẹ? Bí láǹfààní tí àwọn èèyàn yẹ nípa rẹ̀? Zero iṣẹ́ kéde iṣẹ́ ìlú rẹ̀. Bàbá faithful as a governor, as a commissioner, as a councillor, as anything. Probably you don't know that you are there because of the people. Àti o tó aṣọ ẹ̀ lọ́ba lókè ni wọ́n fò. Àwọn tèmi kò tẹ̀lé bí àwọn jẹun bí wọ́n lé ní bí wọ́n jẹun. So if God is not asleep, my brothers and sisters, God is not asleep, and there is nothing that touches God than the price of the poor. Àwọn tálákà yìí bá kígbe sókè, kí ẹ̀rọ bá kígbe sókè bàbá lórí ẹlẹ́gbẹ́ náà lọ, ẹ̀kọ́ ló dúró. Hallelujah. Hallelujah. Nígbà tó lọ́ máa ń lo àwọn tálákà bá kígbe lókè lẹ́ẹ̀kọ́ sí kí wípé nígbà tí wọ́n tó ń yẹ náà tó bá pariwo sí Ọlọ́run, Ọlọ́run máa ń lé bí Ọlọ́run máa ń dá wọn lóhùn. Tó bá pariwo sọ́nà Ọlọ́run máa ń dá wọn lóhùn. Tó táwọn fi sípò tó lórò pẹ̀lú débẹ̀ bí àkọ́kọ́ sí ẹ̀yìn tó lè wú ẹ rántí o a ò fi ẹ́ sípò yìí kó bá lè fi àjà wọn kó àlàbẹ́ a fi ẹ́ sípò yìí láti fà wọ́n lọ́wọ́ sí lónìí láti fà wọ́n lọ́wọ́ sókè ni ìyẹn ni mo ṣe sọ lẹ́gbẹ̀ẹ́ kọ́lọ́ lẹ́kọ̀ọ́ pé kí làóògùn làóògùn nígbà tí bàbá bá pè wá pé ọmọ ṣíwọ́ kó máa ṣe kí ni kí ó máa bọ̀ wájú yìí. A máa sùn tá ò ní jí mọ́ bóyá ti gbàgbé lọ́jọ́ kan àfẹ́ ṣohun tá a fẹ́ ṣe tá ò ní lè ṣe wọ́n. Ìwé oríkọ tó ń gbà mí lẹ́rú kan nínú orin tẹ́gbẹ́ta máa ń kọ tó máa ń gbà mí lẹ́rú púpọ̀ jù nínú ìwò. Ẹ máa ń sẹ̀bi ẹ tó máa dọ́gbọ́n bá a kà á. Yes, àìtírí 517. Ẹ kà sókè dáadáa bí agogo ọ̀fọ̀ tí à ń lù
wọ̀nyí kọjá lọ. olúkúlùkù bí ira rẹ̀. Bóníkálukú bí ara rẹ̀. mo wá ṣetán bí ikú pè mí. Ẹ sì dúró náà. Abúlé mo ti wá. Mi ìwà láti City. Tó kù bá kú agbola fún mọ̀ tábà ti lọ sóko. Tábà ti lọ sóko bẹ́ẹ̀ tí ẹ bá ti bọ́ gbàùn. Tó bá tó ṣẹ́jú ìka tó bọ́ gbàùn á. Jáde máa ń pè é dùnkún lé o. Ẹ gbọ́ yìí. Ẹ gbọ́ yìí. Ẹ ti ní ìsàlẹ̀. Ó kè é jẹ́ bí mo sọ yìí. Wọ́n á ní ta ló tún ṣe kí ni? Ta ló tún kú o? Tábà ti bọ́ gbàùn. Tó tún tó ṣẹ́jú méjì mẹ́ta ká tó tún bọ́ kí ni? Gbàùn á. Ẹni kan tuntun lọ. Lẹ́yìn wa. Àwa máa wá ronú pé ta ló tún lè ṣe kí ni? Àwa máa sọ pé ta ló tún wá lè kú? Agbo yẹn náà ni wọ́n sọ pé bí agogo ọ̀fọ̀ tí a lù yìí tí ń dọ́kọ̀ sí náà kọ̀rí náà sórí adé kọjá lọ. Màmá bàbá wa ta jókòó. Àti Stewart bí ara rẹ̀ lónìí. Mo wá sí tán bí kú ṣe kí ni? Bí kú pé ẹsẹ̀ kejì sà. kí n fohun tí mo Kí fẹ́ n sílẹ̀. fún tí mo fẹ́ sílẹ̀ yẹn. kí n lọ sídìí ìtẹ́ ìdájọ́. Dádì àpọ̀ mi kó lọ sí ìdí ìtẹ̀dájọ́. kí n gbóhùn onídàájọ́ náà. Kí gbóhùn onídàájọ́ náà. tí yóò sọ ipò mi fún mi. Kí ló rò níjọ́ náà? Màmá kí ló máa rò lọ tí wọ́n bá sọ bóyá kí orí máàkì tó gbà ọba tẹ́ kó tẹ ìgbà kankan torí gbogbo ìgbà tó wà láyé ìyàlọ́ fi jẹta ní kò sẹ́ni kan tó jẹ́ àǹfààní ẹ̀. Ó ní bí akókò ọ̀fọ̀ tí a rí ti pè mí tiẹ̀ ó ní kí wọ́n á ṣe ẹnì kan ló tẹ̀ wá mú lọ ó mú bàbá ó tún dání ó tún máa wọ̀ ṣiṣẹ́ ẹ̀. Ó ní kẹwàá lérò kẹwàá gbà yí pé ìdá yìí ṣe rí nìyí. Bó bá ló mọ tẹlifí ṣe somebody somewhere is coming. Somebody somewhere is what? Is coming. Ó gbé sílẹ̀ fọjọ́ ọ̀la ni. Ṣírò kí ni? Ṣẹ́ẹ̀rì. Wọ́n náà máa yẹ dáadáa wọlé ìlú. Hey, tó bá dé lónìí ní startet yẹn dé kí ló fẹ́ gbà. Ẹ̀yin wọ́n bàbá ó láti kí lọ́pọ̀lọpọ̀. Ìkan náà bá dìde owó ilé tí bàbá fi mọ́ àwọn ọpẹ́ ní fọlọ́run. Ibi táwọn bá wọn dé lónìí, ibi táwọn bá wọn ṣe lórílẹ̀-èdè kọ́ńtínà tí wọ́n fi mọ́ gàdé táyọ̀ sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ fọlọ́run. Púpọ̀ nínú ọ̀pọ̀ wọ́n wà àfàìmọ̀ tó wà ní ẹ̀sìn mọ́ gàdé ìkọlù wà ní Nàìjíríà. Ibẹ̀ náà lọ sí wa tọ́ba yẹ ṣayẹyẹ tọ́jú ẹ̀ náà ní ibẹ̀ náà lọ sí máa padà sí báàbí òní dádúró. Ẹ ò ní kábàámọ̀ lórí wáyé. Mo lè ní kábàámọ̀ lórí wáyé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí o ti à ń sọ iṣẹ́ ìlú ti yé ni ẹyẹ wọn bàbá iṣẹ́ ìlú ti yé ni. You been in America for years. Ó lè kọ́ tẹ́lẹ̀ kọ́ sọ́nà pé kí wá pẹ̀lẹ́ ìyàwó lọ. Bí lè bá ní parọ́, bí a gbogbo yìí ló dá ẹ̀jẹ̀ náà tó lọ nínú lọ́dọ̀ sí wá pẹ̀lẹ́ ṣe. Hallelujah. Tó bá jẹ́ kí wá pẹ̀lẹ́ ni wọ́n lọ sí bàbá nínú ìwé kan tó pé bàbá was born in what? Imasayi 1925. Èyí yẹ wà lókè òkun lọ. Má dàá fún mi. Kí ni mo wí? Ada punya, konsi bulan ini, bulan ada punya. Mo apa tí ṣe o, mo ti ayé mo apa tí ṣe. Ṣùgbọ́n nígbà táwa ìṣẹ́wọ́n ti sọ àkàwé mọ́, oníkàtúùsì wọ́n fún ní kọ̀ọ̀kan, ìníyàn tí ìta ó tún lọ́dọ̀ ọ̀gá ó yà bọ́lọ̀ àti ní. I want more. Ẹ̀rọ. It is not yet enough. We want to receive more of you at home. We want to receive more of where? At home. Ẹ má jẹ́ para fún yín, abẹ́kẹ́ sọ̀tọ̀ fún yín. Lóòótọ́ ni nígbà yá àtẹ̀wé aláìní iná tó wé lọ́wọ́ ti wá lé lọ́wọ́ máa padà kéde kan ṣẹlẹ̀. Ó ní pàtó àdúgbò yìí ní àdé
dáadáa. Àti tẹ́sán náà ní ẹ̀sìn ní ọ̀gá. Ọdún kẹsàn-án mi náà ní ṣàyà. Ó lọ sọ́dún méjìlá bọ̀. Ó lọ ó ti rí ó tún padà bọ̀. Ibi ìwé àyẹ̀tí ni àwọn ọ̀sán kan. Àbúrò ìlú tẹ̀lé abẹ́fẹ́ wọn. Èyí ò rí àyẹ̀tí ní kíni. Fear of what? Fear of what? Fear of the unknown. Lórí ní àti lórí. Wọ́n bèrè ìbéèrè lọ lórí ìlú láàárọ̀ yìí. Wọ́n lé ní sáfà kẹ́ni tó sáré olóyìnbó. Tó ń bíbọ́. Èèyàn kò sáré lọ́nà. Wọ́n lè sáré olóyìnbó sí i lára. Màmá wọ́n lè sáré àwọn ẹ̀yà lára. Sábà ní àìtó yẹ kó wà láti wà lára ẹ̀jẹ̀ ní sàrà wẹ̀ dá. Ẹ̀jẹ̀ sàrà sí i dá. Ó tún fẹ́ kíkẹ́ tó wọ́n ní ojú wòye ní àfọ́dá. Olóyè àfọ́dá ni. So still don't know those one line yìí. And that's why we are here we are. No develop nothing. It's unfortunate. Àbúrò wa bẹ̀ yí wá sáà ló ti wá. Kóòtù yí wá sáà àdúgbò bá dé. Kí ló ṣe wá ní náà yìí? A ò lọ́mọ ní. Àbá àdéhìyàn ní. So I'm calling on you. Ẹ ń tẹ̀wá lóyìnbó. Ẹ pé àwọn tó wà náà wò pé bí ìníkẹ́ kó wá sílé o. Ṣùgbọ́n ẹ wá gbé ìwádìí kí ni? Èrò ẹ wá gbé ìkànṣe sílé. Iná fọ bàbá ìlóyìnbó. Iná fọ bàbá Èkó. Iná fọ bàbá Ìbàdàn. Iná fọ bàbá Ẹ̀gbá. Ìdílé kò sẹ́ni tó gbé ìkànṣe lé ìsìtúlù àwọn òbí tó lè kí ni. Lọ́dọ̀ tí wàá gbé tìbọ̀tìbá tọ́mọ lábẹ́yẹ́ máa ṣe kọ̀ọ̀kan ìyá wa sọ pé wo ọmọ lágbàjẹ́ ṣe kí ni ẹ̀. Wo ọmọ tàbí ló wé láwọn tó yẹ kó rà ṣọ́ọ̀ṣì kó kọ́lé àlùfáà wọ́n náà wà kọ́. Wọ́n fi ń challenge ara wọn ni FM Bush. Ìwà náà wọn lábẹ́yẹ́ lọ́sibẹ̀ wọ́n náà wá ṣe tiẹ̀. A ò bí yẹn ní láàyè yìí. Àti bẹ́ẹ̀ pé ká máa kó kọ́ tí ò dáa ká máa lè kéde. Má wà lé o ìtasùlẹ̀ tí wọ́n ń pàdé o. Ìtasùlẹ̀ tí wọ́n lè kéde. Lẹ́tí náà pẹ̀lú pé ìyá tẹ́ náà pàdé ọ̀nà àti ìyá lẹ́bí ìgbéra yìí tó ní wọn ọmọ bíi sùn sí. Wọ́n lè ní orí ẹni lásán ló sùn sí. Ẹ̀wọ́n ni wọ́n máa ń pa ìyá àjẹ́ nílò nídé náà yàtẹ̀ ìyá náà kí ló máa bá náà. Not be dead. Not be dead. So your mother challenging you. Enough of enough. Bóyá ọ̀nà ibi kan tó tún touch mi bẹ́lẹ̀ nígbà tí Mọ́dékà ètò sọ̀rọ̀ sí S.C.O ẹni fẹ́ káàdì ẹ̀ nínú àwọn ọba nínú S.C.O lórí ìkẹrin ẹsẹ̀ kẹtàlá àti kẹrìnlá. Onígbà náà Mọ́dékà sọ sí asọ sí ẹsẹ̀ ó dá ẹsẹ̀ ló pé má ṣe rò láti ìmọ̀nù ẹ̀gbọ́n àbúrò ìwọ tọ́lọ̀ ti ṣe fún lẹ́kọ̀ọ́ tọ́lọ̀ ti fún ìgbà tọ́lọ̀ ti fún káàkiri tó ti lórí gbogbo ẹ̀rọ ti tẹ̀ náà kò sẹ́ni kan àwa ti yóò bá wà fẹ́mi rẹ̀ nìkan ló má ṣe rò nínú ara pé ìwọ ò lè nà nínú ìjọba ju gbogbo àwọn jù lọ nítorí wọn bá bí ìwọ bá pa ẹnu rẹ mọ́ pátápátá ní àkókò yìí nígbà náà ni ìrànlọ́wọ́ àti ìgbàlà wọn jù yóò dìde láti ibòmíràn wá ṣùgbọ́n ìwọ àti ilé bàbá rẹ yẹ ò parun tàbí òsùnmọ̀ bóyá nítorí inú àkókò báyìí ni ìwọ ti dé ipò ìjọba ipò tó wà lónìí o màmọ̀dí ó wà lè jẹ́ nítorí pé ọlọ́ọ̀ lè gbé àwọn tání àwọn tó wà lẹ́yìn sókè gbogbo àwọn tọ́lọ̀ ti gbé dání lá bóyá tó kọ́ lọ́kọ́ lè gbé àwọn tó kúrò sókè ni when you were talking yesterday as a pé kò sẹ́ tó wá sẹ́yìn lọ́wọ́ tó lè ní tí ò rí nígbà tí wọ́n nílé kó máàkì yẹn pé kò sẹ́ tó wá sẹ́yìn lọ́wọ́ lọ́wọ́ ìgbà wà níwá yẹn tí wọ́n sẹ́ rí. Ẹ̀yin tẹ́wọ̀ àtẹ́wọ́ bàbá ẹni mélòó ló dá àǹfààní sẹ́yìn. Olúwa rẹ̀ wà lọ́wọ́. Èmi ṣẹ̀ṣẹ̀ mọ̀ iye owó náà fún mílẹ̀ ṣe continue doing it. Ẹ bá ti ṣe ẹ má dé kí ni ẹ má dé kí ni ẹ má dé kí ni ẹ má tẹ̀síwájú. Therefore chọ́ọ̀chì yìí agbègbè yìí ìlú yìí wọ́n fẹ́ràn wọ́n fẹ́ yìí. Ẹ má jẹ́ kó parí síbí.
màmá ẹ̀mí fojú sọ fún àwọn ọmọ yẹn. alọ́run lọ́jọ́ sẹ́yìn náà bá máa ń dàgbà tó máa ń tó máa ṣí lọ́wọ́ ṣe ẹ̀ wá kọ́kọ́ sí náà nínú ọ̀rẹ́. bí bàbá ṣe sùn sọ́wọ́ ọwọ́ ọkọ náà lẹ́yìn náà máa sùn sí ẹ̀mí kúkú dáadáa ẹ̀mí kúkú jáde-jáde lágbára lọ́rùn ọ̀dọ́ yẹn á túbọ̀ dalẹ̀ mo lọ́jọ́ yẹn á túbọ̀ dalẹ̀ ní ewu á túbọ̀ dalẹ̀ fún mi tẹ́ wà ní ọ̀nà àmọ́tò ìṣẹ́ ẹ̀tọ́ ọ̀rọ̀ fún mi ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọ̀rọ̀ fún mi ṣe ìdí wípé ẹgbẹ́ kan wọ̀ pé nítorí àwọn kan ló wá sí ibi gbé wá ní ìtàwọ̀ nítorí àwọn kan ló wá sí ibi lóṣù wá sí gbé wá ní ìtàwọ̀ kí àǹfààní tí wọ́n lè lára wọn kí àǹfààní táwa náà lè lára wọn. Ìyàwó ìyàwó wà níbí láàbò yìí. Wọ́n náà wá ní pé gẹ́gẹ́ bí ipò tó wà kó o tí ì ṣojú ṣe dáadáa. O tí ì ṣojú ṣe ìwọ náà ní o tẹ̀ sọ pé bọ̀ká yẹn ló lè fi ṣó iṣẹ́ yẹn ní orí tó wà. Àsìkò sì wà fún ẹ pé ẹni kú ní tẹ̀ pé o sì wà láyé o lè ti wà ní kíni o sì wà láyé. Olúwa ń pè wá lónìí láti yí padà. Olúwa ń pè wá lónìí láti kíni láti yí padà nítorí ọ̀la lè kíni ọ̀la lè pẹ́jù ọ̀la lè pẹ́jù. Ìdílé rẹ̀ pé ká àti ọmọ báyìí sọ fún ọmọ rẹ̀ pé sí òṣìṣẹ́ mi ju ẹ̀ṣin lé kókó ọ̀la lè kókó lè kókó tó wá ó ti ṣe. Ohun tí ò yẹ kí n ṣe bó ti ní mo ti ṣe ìgbọ̀dá láti ṣe máa ṣàtúnṣe ṣùgbọ́n ọ̀nà ó fi máa bàjẹ́ sí ló sọ wá káàkiri. À ń pè wọ́n náà lórí láti yí padà. Ọ̀la lè pẹ́jù kí wọ́n lè fi ọ̀la lè pẹ́jù. Today might be your day. Olúwa yẹ gbọ́ ó lè tẹ̀ sí wọn Jésù kò tẹ̀lé fa àwọn ẹ̀gbọ́ kan lọ ṣọ́ọ̀ṣì kan lọ sáyẹn. Olúwa ń pè wá lónìí. Wípé lọ́jọ́ kọ́jọ́ tó a máa ṣe bí o fẹ́ sọ ọ̀rọ̀ náà. Lágbára lọ́wọ́ àtẹ̀yìn lọ́jọ́ kọ́jọ́ tó a máa ṣe wá lọ́wọ́ iṣẹ́ kó gbé wọn lóògùn fọ́sẹ̀ ìkọ̀ọ̀kan. Orí kò ní fọ́sẹ̀ ìkọ̀ọ̀kan. Ilé ológun yẹn àwọn ìfà àdáyé rẹ̀. Bí ẹ̀kọ́ sí mo gbé yẹn wọn wá. Mo bí wọ́n mi. Olórí mo bí yẹn. Pé alájà. Tó bẹ wọ́n gba ẹ̀ lóye. Òbí ilé ológun yẹn lọ́jọ́ kọ́jọ́ tó a máa ṣe wá lọ́wọ́ iṣẹ́ kó gbé wọn lóògùn fọ́sẹ̀ ìkọ̀ọ̀kan. Lálọ́sà olùkọ́ lọ́wọ́ yẹn sá. Ọ̀dà àgbà ìfọ̀ opportunity. Wọ́n ti lọ́wọ́ lọ́wọ́ wọn bó ṣe ní bó ṣe láyé ṣe kí wọ́n tó kí wọ́n kó wọ́n dáadáa pé so ẹ̀yin ní bíṣọ̀bù wa lórúkọ Jésù omi ọ̀fẹ́ Ọlọ́run àmàlà yín gbé o ẹ̀jẹ̀ kí a gbàdúrà bàbá àdúgbò lọ́wọ́ ẹ̀ fún ọ̀rọ̀ ìṣẹ́ ti jáde agbẹ́yìnká gbé ẹ̀yìn lọ́rọ̀ wa sọ olúwa gba ọ̀pẹ wa àti gbọ́ pé àfikà ṣe òṣìṣẹ́ ìtura lọ́wọ́ ní òṣìṣẹ́ náà tó ti fẹ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wọn tó fẹ́ ló pé iṣẹ́ ọwọ́ rẹ̀ kò dáa rárá àbẹ̀rẹ̀ àtọ̀rọ̀ fún ìdáríjì fáwọn àti iṣẹ́ wa kò ní ẹ̀ka tó olúwa yìí wà lọ́wọ́ wa ṣe àtúnṣe ayé wa ló wà báyìí ẹ̀tún wa orí ọ̀fẹ́ láti jẹ́ tí ń sí láti rí ọkọ̀ àjọba ẹ̀kọ́ wa gbogbo àwa láti ti wà lórí ọ̀rọ̀ yìí láti mọ ẹ̀tọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀tọ́ lórúkọ ẹ̀yẹ ṣù má lè dá wa padà sílẹ̀. Orí ọ̀fẹ́ láti parí ní títí tó kù ìjẹ́kọ̀ọ́ bá ẹ̀kọ́ wa. Àwọn ọmọ bàbá ti wọ yí lẹ́yìn ìsìnkú yìí má lè dé ìdàkejì. Ibi iṣẹ́ wọn má lè dàbí. Màmá má lè dẹ́kun lórí wọn. Àjàfàrà bẹ̀rẹ̀ wọn lórí. Gbogbo àwa táwa síbí lọ́dọ̀ òní táwa máa padà àyíká àbáwò tó rẹ̀. Jésù olúwa wa ìbẹ̀rẹ̀ sì ti fọ́ra kí ọba yìí lọ́wọ́ ayé ìtọ́lá tó wà ayé àìpẹ́ fún.
ìgbẹ́jọ́. nítorí kò sẹ́ni tó wà láàyè ìnáwó ìdáláre fún ìránṣẹ́ rẹ sí Cornelius orí adé Elégbèdé ní ìsinmi àìnípẹ̀ fún. kò sì jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ̀ gbòǹgbò mọ́lẹ̀ sí i. àwa gbàgbọ́ láti rí ire Olúwa. Olúwa gbọ́ àdúrà wa. Bàbá wa ọ̀run, ẹni tó ti fún wa ní gbogbo òtítọ́ àti ìrètí tó dájú nínú ọmọ rẹ Jésù Kristi, ràn wá lọ́wọ́, ràn wá bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ kí a lè máa lo ìgbésí ayé wa bí àwọn tí ó gbàgbọ́ tí ó sì ní ìgbẹ́kẹ̀lé nínú ìdàpọ̀ àwọn ènìyàn mímọ́, ìdáríjì ẹ̀ṣẹ̀ tí àjíǹde sí ìyè ìpẹ̀kun, ó sì fi ìdí ìgbàgbọ́ múlẹ̀ nínú wa ní ọjọ́ ayé wa gbogbo torí ìfẹ́ ọmọ rẹ Jésù Kristi olùgbàlà wa. Olúwa Ọlọ́run ayérayé, ẹni tí ẹ̀mí gbogbo àwọn alààyè ń bẹ ní ìkáwọ́ rẹ, àwọn akẹ́bẹ̀ lọ́dọ̀ rẹ pé kí o tanná ìtànsán ìmọ́lẹ̀ rẹ àti ìtànná ọ̀run rẹ sórí gbogbo ìjọ rẹ Párádísè ní ayé yìí, kí o sì fúnni kí a lè máa tẹ̀lé ipasẹ̀ àpẹẹrẹ rere àwọn tí wọ́n ní nísinsìnyí àti ní ìkẹyìn, kí àwa pẹ̀lú wọn lè wọ inú ayọ̀ fún rẹ ológun pẹ̀lú Jésù Kristi Olúwa wa. Bàbá ẹlẹ́dọ̀ ọ̀run ayé, àwọn kéèké ọ́ gbogbo àwọn tí wọ́n ti rìnrìn àjò dé ìlú Imasayi láti wá ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá wa tí wọ́n lè ọ̀nẹ́lù orí adé Elégbèdé. Àwa bẹ̀bẹ̀ pé yóò ti pa lọ́wọ́ mọ́dé yìí, bẹ́ẹ̀ ni pípa àwọn ọmọ bẹ̀rẹ̀. Jọ̀wọ́ kúrò nínú gbogbo ewu tí máa ń dààmú àwọn arìnrìn àjò. Mo sì mú wọn dé èbúté ìfẹ́ wọn láyọ̀ àti àlàáfíà. Má ṣe jẹ́ kán rìnrìn àjò. Jẹ́ kí a tọ́, kí ara sì dẹ̀ wá la ọjọ́ ayé wa já. Kí a tọ́ àwọn ọmọ wa dé ibi tí ẹ̀rù kò ní bà wọ́n lóde ayé. Kí a tó lè jẹ́ ìpè rẹ lọ́jọ́ ogbó. Ṣèyí fún wa bàbá láàánú jùlọ nítorí Jésù Kristi Olúwa wa. Gbogbo ìjọ jẹ́ ká ka àdúrà tó tẹ̀lé. Olúwa nínú ayé ìyọ̀dún tì wá lẹ́yìn lágbogbo ọjọ́ tí a ó fi dàgbà a ó sì darúgbó. Yóò rí kọjá, iṣẹ́ wa yóò dópin. Nígbà náà Olúwa nínú àánú rẹ fún àwa àti àwọn ní ìgbà ibi ìsinmi mímọ́ àti àlàáfíà ní ìgbẹ̀yìn kalẹ̀ lẹ́tìrẹ̀ torí Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. In African setting, you don't sit down. Wọ́n ní ẹ̀bẹ̀rẹ̀ ìwéèdì akẹ́kọ̀ọ́ ìdílé tó jẹ́ alága àdúgbò láti ìṣàdá dé tàbá láti lọ bẹ́ẹ̀ àti àbúlé ọ̀kẹ́ àti ibẹ̀ òbí àtìmọ́ ti tó yìí. Bàbá tó fẹ́ pọ̀ lọ́wọ́ yìí, orí màmá náà nìbí lórúkọ Jésù sẹ́ẹ̀ránṣẹ́ wa kò ní bàjẹ́ wọn. Àtúntò náà fún ọ̀rọ̀ ẹ̀dínwó wa lẹ́yìn. It's very challenging and thought-provoking person to believe that the Lord will make us to change. Ẹ̀rí pé nígbà tí mo sọ lánàá, mo ní ìyàwó ayé wa fi ká bẹ̀rẹ̀ sí ran ara wa lọ́wọ́. Nígbà tí a bá ti rí ọ̀pá àṣẹ, ta tó rí màmá lórí ìjókòó, bàbá wà mí, kábíyèsí o, àyè pẹ́ o, ojú òbí ti ní máa, ojú òbí ti bàbá o, ìlú àwọn àtẹ̀síwájú o. Ẹ̀kan nínú àwọn erin ló lọ lórúkọ Jésù adígbò rere olùwàfẹ́ fún wa nínú ìlú àìwá yìí o àtúntò wọ̀nyí. Màmá mo mọ̀ pé ọ̀rọ̀ yín ló lọ torí wọ́n sọ lánàá wọ́n sọ lánàá yìí pé ìwọ ìyá ìwọ ló sí bá màmá bàbá ìwọ ló sí bá máa wo wọlé bọ́ ẹ̀ka jáde. That's to show that you are good friends. Olùkọ́ Jésù olùwà yóò máa jẹ́ ọ̀rẹ́ yìí olùkọ́ òṣèlú sílẹ̀ lọ àti gbogbo ẹbí lápapọ̀ gbogbo ẹ̀yìn ọmọ ọ̀rẹ́ àti ojúlówó àdélébárí àyìnbó kórè àkóyá ẹbí ìlú ayé ìṣòro ìpàdésílẹ̀. Nígbà tí a bá parí ìlú lọ, a máa ṣe ìdúpẹ́ méjì ní a
pe àwọn olóògùn máa gbé orí ìta láti máa ṣe oníkàlùkù máa gbé àkúdá láti bá wọn sọ̀rọ̀ sí kó sí ọ̀pọ̀ọ̀kan wọn mọ̀ pé léde ní àwọn màmá and that signifies perfection. Hallelujah. Ìgbà tó wọ ìkejì tó tó gbọ́ pé àwọn olóòtú ṣe. Wọ́n ṣe ìsàmì fún nínú ìjọ yìí nínú rẹ́kọ̀dì first page bóyá bí nọ́mbà 4 or nọ́mbà 5 ni bàbá wà. Ìfà tó wù mí lórí ìwé ẹ̀fẹ́ ìfàyàtọ̀ àti sáré lọ́dún ṣe ó dùn mọ́ mi nínú púpọ̀. Ǹjẹ́ á orúkọ tiẹ̀ náà sínú ìwé yìí ní ọjọ́ kan? Apẹ́rẹ́ ní o, Adam fún olórúkọ Jésù. So ní báyìí nígbà tí a bá pe àwọn ọmọ àwọn wá síwájú bí so máa fún àwọn ṣàtìlá wọn bá pe àwọn fún wọn ẹgbẹ́ àwọn dá tẹ́lá.